الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكيف بنقول على كل شيء فقه المعاملات المالية. يلا kí ṣàlékún àgbọ́yé wa bí ọ̀rọ̀ ẹ̀sìn. Èyí tí a sọ kẹ́yìn ní àlàyé tá a ṣe nípa forex. A wá parí ẹ̀ sí wípé àwọn kan ń bẹ tí wọ́n dìde tí wọ́n sọ wípé àwọn fẹ́ dá Islamic forex sílẹ̀ tó jẹ́ pé kò ní ní tó jẹ mọ́ gbogbo ohun tá a sọ pé ọ̀dà níbi ti ètí ó gbajúmọ̀ yìí wọ́n kò ní ní. Àwọn èèyàn wọ́n gbìyànjú wọ́n sì tún ń pè sákèésí láwọn ọmọ apá kan rẹ̀ bá ń lọ èyí tó wá jẹ́ pé ó ní dé ayẹ pé ewé báyìí wọ́n mú kó ń bẹ̀. Àmọ́ sókè ọ̀rọ̀ ni pé tá a bá rí èyí tó jẹ́ wípé kò sí gbogbo ohun tá a ti wí ṣáájú lọ ní aburú sí bẹ́ẹ̀ bí ti èyí tí ó gbajúmọ̀, tá a bá lẹ́nu tó jẹ́ pé ó gbé tiẹ̀ gba ọ̀nà Islam tó jẹ́ pé gbogbo tí wọ́n ń ṣe ń bẹ̀ kò yapa sí ohun tí ó bá ìlànà Islam mu tí wọ́n sì jẹ́ gbogbo tó jẹ mọ́ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ bẹ̀. Eléyìí kò sí tó burú ń bẹ̀. Èèyàn wà nídìí kó wádìí dáadáa láti wádìí pé bo làwọn eléyìí wà tí wọ́n ń bẹ, kí ni tí wọ́n ń ṣe, èèyàn ó wo tí wọ́n ń ṣe sí èyí tá a sọ pé kò dáa láti rí pé ó ti kúrò ní gbogbo aburú tá a kà níbi ìtọ́sáájú lọ tá a sọ wípé kéyìn mùsùlùmí ó jìnà sí láti jẹ́ pé ti fọ ìgbìyànjú iṣẹ́ tẹ́ ń ṣe tí wọ́n ti fọ́ nù kó bí àìdá yìí. Eléyìí kò sí tó burú jẹ́ kí èèyàn máa kópa níbi irú rẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi, gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí àwọn ọmọ ìyá wa kan béèrè ní orí àwọn ọ̀rọ̀ tá a ti sọ ṣáájú lọ, láti tó béèrè nípa tó jẹ mọ́ ọ̀rọ̀ kéèyàn gba loan ní Bank of Agric tí ó dáa kéèyàn wọ́n sọ wípé àwọn ó fún èèyàn loan pé wọ́n kó cash fún ẹ̀ báyìí wọ́n tó tàn bá bùkátà tí wọ́n bá rà wọ́n á fi owó tí wọ́n kún wọ́n fi interest kún ẹgbẹ́ tó ti béèrè pé wọ́n á fi ẹgbẹ́ bá 10% wọ́n fi lé lórí ni o ẹ̀yọ́ wà máa san ní wọ́n gbé fún installment pé sódà kí wọ́n gbárù rẹ̀ bí. Inshallah àmẹ́nubà eléyìí. Ẹ̀ka tó béèrè tó jẹ mọ́rọ̀ Bitcoin pé ṣé ẹ̀yẹ́ lè máa ṣe bí. Eléyìí inshallah ta'ala ọ̀rọ̀ rẹ̀ kì í sàṣìkò láàtọ̀ á sọ nígbà tó bá yá inshallah ta'ala. Àmọ́ tí àkọ́kọ́ tẹ́nìkan béèrè yìí níbi ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ Bank of Agric la fẹ́ sọ̀rọ̀ yìí lórí. Ọmọ ìyá mi ṣé ẹ rí ọ̀rọ̀ yìí a ti sọ rí nígbà tá à ń sọ ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ owó ọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan míì téèyàn máa sọ tó jẹ́ wípé tẹ́ bá lọ ohun tí ń ṣe ó yàpá sí èyí tí èèyàn ń sọ lẹ́nu kò tó èyí tó jẹ́ pé èèyàn ṣe èyí tí èèyàn ṣe nǹkan láti ṣèdájọ́. Ṣé ẹ rí ọmọ wọ́pọ̀ tí wọ́n sọ pé ọyáwó lára ìṣẹ́kù ọyáwó báǹkì tó ṣe pé kì í ṣe pé ẹ̀yàwó tí wọ́n lọ yá kì í ṣe pé ẹ̀yàwó al-Qardul Hasan. Àpapọ̀ ìmọ̀ bọ́ sínú tí wọ́n pè nǹkan ti ní ọkọ̀ wà ní àyíká tẹ́yìn kan sọ pé láwọn nǹkan tí kí ọmọ jẹ rìbá o ó ní àmúrídúró ṣàlàyé rìbá tó ní kí èèyàn jẹ wọ́n pé yọ ìyàwó báǹkì wọ́n ti wá fi interest kún pé wọ́n ní ṣàlàyé ẹ̀ dáadáa. Ṣé ẹ rí ọ̀tọ̀ ní al-Qardul Hasan ọ̀tọ̀ sí ní at-Tamwil. Ṣé al-Qardul Hasan ò ní ọba abala loan lọ tó yáwó ọyá owó ọyá owó tí ẹ bá yá owó tó jẹ́ Qardul Hasan ni wọ́n pè Qardul Hasan pé ẹ̀yàwó dáadáa tó pé kò sí pé ẹni tó yá àyàn létí kó òun fẹ́ jèrè kan bẹ̀ ju pé kọ́ lọ́wọ́ san lẹ́sàn-án lọ. Irú eléyìí léèyàn gbọ́dọ̀ gba interest lórí pé àpá gbọ́dọ̀ gba kó wọ́n lè jèrè ń bẹ̀. Ó rí pé gbogbo tó ẹ̀wọ̀n àpá àfẹnukò sí pé kullu qardin jarra manfa'a fa huwa riba. Gbogbo pé èèyàn yá àyàn ní nǹkan tó jẹ́ owó tó jẹ́ pé ẹni tó yá àyàn bá tó ti ń ṣàǹfààní kan ń bẹ̀ wọ́n ṣàǹfààní owó ni o àbọ̀ ṣàǹfààní kan torí owó pín sí méjì owó tí èèyàn rí báyìí àti pé àǹfààní ni nǹkan yìí owó náà ó sì kún. Tó bá jẹ́ pé nìkan wá yá àyàn lówó ó ṣe ẹnìkan lọ́yà yẹn ni o ó ṣe báǹkì ni o ó ṣe aláìṣẹ́kù ni o
wọ́n yá àyàn lásán tí wọ́n bá yá àyàn lówó tí wọ́n kó káàṣì mọ̀ pé á yá ọ wọn ò gbọdọ̀ gba interest lórí ẹ̀ wọn ò gbọdọ̀ gba kankan lórí ẹ̀ wọn ò gbọdọ̀ gba àǹfààní lọ́wọ́ ẹ̀ pé láwọn ní àfẹ́yọ lówó yìí o báni ro gboko wájú ìta wa yìí láwọn ní àfẹ́yọ lówó yìí o wọ́n fún tòrè gbé a lọ sí ìlú báyìí láwọn ní àfẹ́yọ lówó yìí o 10% ọ̀dà padà fún wa kún owó tó bá yá o èyí gbọdọ̀ sí ilé pàápàá ìwọ ni lábala ìta adé yìí àká máa ń ṣe nǹkan tí ọ̀dà tí wọ́n mọ̀ pé àwọn gba interest o àmọ́ owó àdúrà àwọn gbà àwọn tí wọ́n ń gba owó àdúrà níbi pé ń yáyàn lówó tí wọ́n pé àfọwọ́ àdúrà lẹ̀ tí wọ́n program owó tí wọ́n sọ pé tọ́ba yá yé báyìí lọ́ọ́ fi san owó ìṣàdúrà fún wọn yé báyìí láti ṣàdúrà fún wọn ń tara wọn jẹ ní ìbá hánrán ni wọ́n ń gbà kódà tí ẹni tí wọ́n tó ń ṣeun ìbá ọ̀nà wọ́n tó ń ṣàbúrú náà méjì wọ́n fọkọ àdúrà wọ́n fi jẹ ìbá wọ́n tá ń gba iṣẹ́ ń gbàgbé tó kọjá sí àwọn tó pé pọ́nbélé nípa tí wọ́n tó yí ló kọ padà pé àdúrà ni wọ́n jẹ́ ibẹ̀ ká fẹ́ sọ̀rọ̀ níbi ọ̀kadà fájú lọ́wọ́ àlọ́ sókè ọ̀rọ̀ ni pé tó jẹ́ pé ẹ̀yàwó ni ìyẹn gbọ́dọ̀ gba kankan interest gbọ́dọ̀ wà lórí ẹ̀ àǹfààní ẹ̀kọ́ gbà tí ìyẹn ń gbà bẹ́ẹ̀ àmọ́lẹ̀ kejì ó ní àtẹ̀múwìlì ó ní fún sponsor èèyàn sponsoring ní jẹ́ àtẹ̀múwìlì sponsoring ara ẹ̀ náà lóun náà kí ọgbà lóun ara sponsoring náà lọ wà ní àwọn ojú ọ̀nà pé ọkọ̀ ẹgbẹ́ ilé òun kò ní èrè ló ń tiẹ̀ ṣé ìwà tí wọ́n bá ń sọ pé àtẹ̀múwìlì nínú kéwú kọ́rídù hasan náà máa wọ bẹ̀ àmọ́ ilé òun kò sí èrè bẹ́ẹ̀ ṣe bá ń lọ àmọ́ tá a ti yọ kọ́rídù hasan kò ń bẹ̀ yòókù tí wọ́n bá ń pè ń kọ́rídù wọ́n kàn ń pè ń kọ́rídù ní tí wọ́n pè gẹ́gẹ́ ní àtẹ̀múwìlì lọ́nà wo bí ẹnìkan wà níbi aláìsẹ́kù ni tí wọ́n sọ pé òní ìdí láti ra irinṣẹ́ òun aláìsẹ́kù wọ́n sọ pé àrùn lọ́wọ́ àwọn ọ̀rà àgbè tó fẹ́ rà tó jẹ́ irinṣẹ́ yìí àwọn àrà fún onímọ̀ràn àgbè fún onímọ̀ràn báhà nǹkan yóò jẹ́ bí ọ̀nà mọ̀ràn báhà lágbàdo ilé ìwé lọ́fẹ́ wọn lọ bára wá wọ́n sì gbé fún wọn jọjọ ní sign agreement pé àti gbé fún lamọ́ báyìí láti ta fún o ní ọ̀nà tá a gbà ṣàlàyé ló ń bi mọ̀rọ̀bá àtà sọ rẹ́rẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀fọ́ tábà báǹkì lè lò ó tọ́jú báǹkì bá lo ọ̀nà mọ̀rọ̀bá fún yàn tí wọ́n bá ń pè ní ẹ̀yàwó wọ́n kàn ń pè bẹ́ẹ̀ lásán ni pé ọ̀yàwó báǹkì ọ̀yàwó ní aláìsẹ́kù wọ́n kàn ń pè bẹ́ẹ̀ lásán ni kì í ṣe ẹ̀yàwó ni ẹ̀yàwó orí ilé tí wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n pè bẹ́ẹ̀ lásán ni owó tí wọ́n bá gbà mẹ́tò jẹ́ bí tọ́jẹ́ èrè tiwọn àǹfààní wọn ni kò sí tó burú bí ilé ìbá lọ àti ọ̀pọ̀lọpọ̀ pé ọ̀yàwó ní kiri báyìí hùn pẹ́pẹ́ ẹ bá gbé fún ìmọ̀ràn bá àtà ṣàlàyé lọ tí báńkì ní àbí aláìsẹ́kù tó fi owó tí ẹ̀ kún nǹkan tí wọ́n tà fún kọ́sítọ́mà ilé òun ò lè pè ní haram ilé ìṣe haram ẹ̀tọ́ ni ilé ìjẹ́ kódà gbogbo báńkì tẹ́ ń gba owó èlé àbáwọn ní cooperative tẹ́ ń gba owó èlé ìbá dé apẹ́kẹ́ kí wọ́n máa lójú ọ̀nà mọ̀ràn bá láti jẹ́ kó fi máa rí owó èrè tàwọn náà láì ní jẹ́ pé máa mú kan wá owó àdúrà owó interest kan àbí ẹ máa sanwó kíní kan láti máa tọ́jú lóhùn business lè gbé kalẹ̀ ọ̀yá afẹ́ta mọ́tò ìfọ̀ ní 1.5 ní ó sì sáré ní iye báyìí àsìkò báyìí wọ́n pé àwọn kápẹ́ 500 ibẹ̀ àná jèrè rẹ̀ ó ti tán àti ẹ fẹ́ sanwó kíní kan níhùn business ẹ bá ń ṣòwò nù ilé òòlù wàhálà lọ́wọ́ pàápàá jèrè lórí òun tẹ́ ẹ ṣe ni wọ́n sọ ju pé ẹyá yẹn lówó ẹ máa pé ọ̀sán ẹ̀bá ìkun tí ó ga máa bóyá fún kéré ewu bẹ́ẹ̀ fún yàn fún ọkọ̀ sáà wa. sọ́yè irú ilé ìta wa sọ yìí jẹ́ pé Bank of Agric yìí tí wọ́n máa yá yẹn lóhùn yìí tọ́jú pé bẹ́ẹ̀ ti ń ṣe ní ilé òsì tó burú ń bẹ pé báńkì ìbéèrè tó tàn béèrè gan-an mo dá sí o ó lè jẹ́ pàwọ̀ òrán mi ń bẹ tí mi ò ìyàsábì òrán mi o àmọ́ òrán tẹ́lẹ̀ ìbéèrè ní pé òun fẹ́ ra àwọn nǹkan ní poultry wọ́n fẹ́ ra àwọn nǹkan síbẹ̀ àwọn báńkì wọn àbáwọn báńkì yìí wọn yóò bá ní ra gbogbo tó fẹ́ rà wọ́n wàá fi owó tiẹ̀ kún wọ́n ní pé ọ̀sẹ̀ 10% kún tí a bá bàrà eléyìí mọ̀rọ̀ báà ni kò sí tó burú mbẹ̀ àmọ́ o ohun méjì mẹ́ta wí lọ́bí mọ̀rọ̀ báà gbọ́dọ̀ pè síbẹ̀ lọ́nà wo pé ọjà yìí Bank of Agric yóò ti ra nǹkan ìsanwó fúnra rẹ̀ yóò ti di tiẹ̀ lẹ́yìn náà yóò wà gbé fún ẹni tó fẹ́ ra ìtọ́fẹ́ kó sàǹfààní lè fẹ́ yìí wọ́n sì àṣàyàn àdébẹ̀ntì pé àmọ́ní àtà nǹkan báyìí fún iye báyìí iye tá a ra nǹkan yìí ni ó àfọwọ́ báyìí kún fún o yóò máa san ní iye àsìkò báyìí lọ ní
installment eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ ní ìbá àpè ní ẹ̀yáwó kì í ṣe ẹ̀yáwó lélẹ́yìí eléyìí wọ́n bá ṣòwò ní òwò tó sì jẹ́ àláàlì tó yẹ pé bí a ti wí yìí ni o tó bá máa wọ àwòrán mi lọ́wọ́ tí wọ́n sọ di haram kì í gbọ́dọ̀ sọ wá bí bí wọ́n pèjú nísìn bẹ́ẹ̀ kò lè san owó mọ́ wọ́n kọ́ máa san wọ́n fàyè rẹ̀ lórí owó tí ò lè san lè ní ó ní ìròyìn ní ìrèkéyè tó ń bójú wò àmọ́ pé ẹ̀rọ bẹ́ẹ̀ sọ ayé alásánbà tẹ́lí wọ́n bá ara nǹkan tó wọ́n tà fún ilé òsì tó gbogbo wọ́n tà fún wọn tó sì kéré tí a kàn fáànù lọ eléyìí ọwọ́ ní tó jẹ́ bẹ́ẹ̀ وأحل الله البيع وحرم الربا tó jẹ́ títà ìrà Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ èyí tí ọ̀dà tọ́jú èèwọ̀ ó náà tọ́jú mọ́ ti rìbá tí ó pé yóò máa fún òògùn olóògùn mu yóò máa gba èlé tí wọ́n fi májẹ̀mú sí tí ò sí tó dojú kọ tí bá nìsín a fẹ́ ra ọjà ní ìsìn báyìí a sì kó ọjà sílẹ̀ ọjà tá a fẹ́ rà ń bẹ́ńlẹ̀ ní ìsìn owó tá a fi kún ọjọ́ tá a fi rajà tá a fi kún ẹni tó dojú kọ ń bẹ́ńlẹ̀ ní ìsìn báyìí nìsín àmọ́ interest tí ó pé ẹni tó gbé rìbá kò sí tó dojú kọ ju pé ọkàn fẹ́ láǹfààní tí ò sí tí a fẹ́ tó lè dì lọ eléyìí Islam ṣe lè wọ̀ kí o fẹ́ pé owó lásán owó wà téèyàn gbà àbí àǹfààní kan jẹ téèyàn jẹ láì jẹ́ pé ó yẹ kí tó dojú kọ wà lọ tó jẹ́ pé a fẹ́ tà fún ni kí o fi owó kún iye ọjà tó rà tó fẹ́ tà fún èèyàn ilé òsì tó burú bẹ́ẹ̀ eléyìí jẹ́ tó fi ọ̀rọ̀ sí ẹgbẹ́ níbi ìbéèrè tí